láti jẹ́ èèyàn tí ó gbé oko tó mọ bọ́ ṣe ń ro oko tó mọ bọ́ ṣe ń jẹ sàárà láti kékeré ó lè mọ gbogbo orin tí wọ́n ń kọ́ ní orí sàárà láti kékeré ó mọ̀ bàbá wa ń ṣe ara àgbo nínú orin alára àgbo ó sì mọ̀ bàbá ń sọ pé sọ́ọ̀sọ̀ ní gbogbo kó mọ̀ ní ìlọ́jọ́ ó sì mọ̀ gba àjíkà rè nígbà àwẹ̀ táwọn èèyàn ń ṣe láìláìláìlá ó ti kọ́ ní nígbà kan wọ́n mọ̀ nílé ilé ní wọ́n gbé ṣe máa rí lo èé àgbọn ni wọ́n mọ̀ mí ní ṣọ́ọ̀ṣì níbi wọ́n gbé hallelujah dandan wọ́n mọ̀ mí ní mọ́ṣáláṣí níbi wọ́n gbé pé Muhammadu dandan dédé èèyàn rẹ̀ mọ̀ mí lò lóhùn alágbègbè ní ọmọ ọ̀dọ̀ àgbà ọmọ ọ̀dọ̀ àgbà ọmọ ọ̀dọ̀ àgbà òótọ́ fífi ìbọ̀ tí ó náà tí ó náà tí ó sì nínú àwọn làbí wà bàbá tó mú bẹ̀rẹ̀ kíkẹ́ tí bá ti jáde má ti ẹ̀ yá tiẹ̀ sápò ẹ̀ tó bá dé tó ti fẹ́ gbọ́ ọdún ilé àti fídíò àti ọ́díò gbogbo ẹ̀ nígbà jáde lẹ́nu. Elese Osun orin tá à ń kọ nígbà tí ọlọ́mọdé tó farabalẹ̀ tó dúró gbẹ̀kọ́ tí kò dojú ti ìyá tí kò dojú ti bàbá tí ò gbọ́kọ́ sá lọ nígbà tó bá ń ṣe ìgbéyàwó rẹ̀. Sọ́wá ní Elese Osun tá à ń sọ̀rọ̀ nípa yìí àkọ́kọ́ sọ̀rọ̀ nípa àwọn ẹgbẹ́ ọ̀dọ́mọdé obìnrin nílùú tá a pè ní ẹgbẹ́ òde ìbòmí wọn fi ọ̀lẹ́gbẹ́ alákòóbá kékeré náà ní àtúntò báyìí náà láti ń bẹ̀rẹ̀. A tún wá sọ̀rọ̀ nípa bọ́n ti ń kúrò ní léèyàn tó ń dàgbà sí ìpele nílé ayé èèyàn kúrò lẹ́gbẹ́ àrídèwé abọ́ sí ìyàwó ìwà téèyàn ń wù lẹ́gbẹ́ àrídèwé ó yàtọ̀ sí ìwà téèyàn ń wù gẹ́gẹ́ bí ìyàwó bí wọ́n ṣe ń ṣẹ̀yẹ fún ìyàwó nílẹ̀ wa tó jẹ́ wípé àwọn ọmọ kéékèèké àwọn ẹgbẹ́ wọn ní ìpínlẹ̀ ọlọ́mọdé àwọn náà lè farabalẹ̀ láti gba iyì láti gba ẹ̀yẹ yìí tí wọ́n bá tún wá délé ọkọ̀ wọ́n tún wá wùwà dá ìyẹn nípa ti Elese Osun. Kí ló tẹ̀lé mọ́? Owó. Ẹ̀dí mọ bí ẹlẹ̀. Ẹ̀dí mọ bí ẹlẹ̀. Kí ló tẹ̀lé mọ́? Ọmọ. Ẹ̀dí mọ bí ẹlẹ̀. Ẹ̀dí mọ bí ẹlẹ̀. Kí ló tẹ̀lé mọ́? Owó. Ẹ̀dí mọ bí ẹlẹ̀. Ẹ̀dí mọ bí ẹlẹ̀. Ẹ̀dí mọ owó. Ọkọ. Ògbóǹdó yọ ní sàn òbí o, ìwọ mọ̀mọ́ wá yọ lẹ́gbẹ́ àrídèwé kì í ṣe kú o, àrídèwé kì í ṣàrùn o. Táàlì ọmọ pé tówó tọmọ lárídèwé o, ìwọ kúrò lẹ́gbẹ́ òde ó dìyàwó o. Ẹ bá ń pè é lórúkọ rẹ̀ kọ́ dáhùn o. Ìyàwó ọ̀sìnkí Elese Osun. Àti dá ọjọ́ pé àti dá ìgbà kò òní lọ́jọ́ ìgbéyàwó rẹ̀ kò máa ní dọ̀jọ́ ẹ̀kún o. Ọjọ́ ìrédè lónìí lọ́jọ́ ẹ̀yẹ rẹ̀ ọmọge tó yege wúndí àtòhùn ni lẹ́ẹ̀lẹ́yìn ìjọ ẹ̀gá onípẹ̀ǹpẹ̀jọ ẹ̀rín ẹlẹ́rìí ẹ̀yẹ ọlọ́run ń ṣẹ́gi oníbàdí ilẹ̀kẹ̀ adúrógbà ìdúrógbà ẹ̀yẹ ìwọ yàtọ̀ sákùnù náà ọmọ tí bẹ́ẹ̀ kù lé sáré lé ọkọ ó yàtọ̀ sọ́mọ tí lọ lónìí ti padà lọ́la ìkúnlẹ̀ rẹ̀ ò ní ìrẹ́mi ìwọ ni wúrí ìyá àmúyangàn bàbá ìyàwó onídòdòdó àjíṣánáwó ọkọ olóríire tí kò bàbá ajáde ní rere
lọ́jọ́ ìgbéyàwó ẹ̀ kò máa ní dọ̀jọ́ ẹ̀kún o. àti dá ọjọ́ pé àti dá ìgbà ìgbàgbọ́ kò ní lọ́jọ́ ìgbéyàwó ẹ̀ kò máa ní dọ̀jọ́ ẹ̀kún o. ọkọ ìyàwó ti dá láyà yìí wọ́n máa ti kúrò lẹ́gbẹ́ àwọn ádámù rẹ̀ ti rí èyí pa orí jẹ́ ojú èrè àyà o. àti dá ọjọ́ pé àti dá ìgbà ìgbàgbọ́ kò ní lọ́jọ́ ìgbéyàwó ẹ̀ kò máa ní dọ̀jọ́ ẹ̀kún o. ìyàwó mi ó ti dọ́lọ́kọ ìwọ máa ti kúrò lẹ́gbẹ́ òkè èèfà rẹ̀ ti rí àdámọ̀ orí jẹ́ kí ó jèrè ọkọ o. àti dá ọjọ́ pé àti dá ìgbà ìgbàgbọ́ kò ní lọ́jọ́ ìgbéyàwó ẹ̀ kò máa ní dọ̀jọ́ ẹ̀kún o. ìwà rere lẹ̀ṣọ́ ènìyàn ìyàwó èdùwà ti dé ọládé adé orí ẹ̀yẹ ọ̀kí òtọ́dún adé orí rẹ̀ ò ní ṣí bọ́. àti dá ọjọ́ pé àti dá ìgbà ìgbàgbọ́ kò ní lọ́jọ́ ìgbéyàwó ẹ̀ kò máa ní dọ̀jọ́ ẹ̀kún o. ìyá ìyàwó ọmọ yìí di méjì ìyá ọkọ ọmọ yìí di méjì àdúrà ni ẹ fi ràn wọ́n lọ́wọ́ kọ́lọ́hún má jẹ́ àdànà àtijọ́. ìyá ìyàwó ọmọ yìí di méjì ìyá ọkọ ọmọ yìí di méjì àdúrà ni ẹ fi ràn wọ́n lọ́wọ́ kọ́lọ́run má jàdà lọ àtijọ́. àti dá ọjọ́ pé àti dá ìgbà ìgbàgbọ́ kò ní lọ́jọ́ ìgbéyàwó ẹ̀ kò máa ní dọ̀jọ́ ẹ̀kún o. ìyàwó tẹ̀sí lóore ń ṣe ìyàwó ṣe bí lóore ń ṣe. ìyàwó tẹ̀sí lóore ń ṣe ìyàwó ṣe bí lóore ń ṣe. ẹ̀ka mẹ́rìndínlógún bẹ níbẹ̀ ìyàwó ṣe bí lóore ń ṣe. ìyàwó tẹ̀sí lóore ń ṣe ìyàwó ṣe bí lóore ń ṣe. bàtí ẹ méjì méjì ìyàwó ṣe bí lóore ń ṣe. ẹ̀kọ́ máa lọ jẹ́ níwájú ọkọ ìyàwó ṣe bí lóore ń ṣe. ẹ̀ka mẹ́rìndínlógún bẹ níbẹ̀ ìyàwó ṣe bí lóore ń ṣe. ẹlẹ́yin ju ẹgbẹ́ o ìyàwó ẹlẹ́yin ju ẹgbẹ́ o ìyàwó ọlọ́run tẹ̀kí ìyàwó ọlọ́run